ìjà burúkú ó mà ti bẹ́ sílẹ̀ láàrin àwọn gbajúmọ̀ àáfàá kan ní ilẹ̀ haúsá lórí owó tí wọ́n ló dé láti ọ̀dọ̀ iléeṣẹ́ ààrẹ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti pẹ́ fún wọn láti bá àwọn èèyàn wọn sọ̀rọ̀, pàápàá àwọn tó jẹ́ mùsùlùmí, láti má ṣe jáde tá a ṣe ìwọ́de tó ń bọ̀ tako ìjọba Tinubu nínú ọjọ́ àkọ́kọ́ sí ọjọ́ kẹwàá oṣù kẹjọ tá a wà yìí. Ẹ rántí pé ọjọ́ àkọ́kọ́ sí ọjọ́ kẹwàá oṣù kẹjọ tó ń bọ̀, ìyẹn the 1st to 10th of August, ní làwọn ọ̀dọ́ mú láti fi ṣe ìwọ́de tako ìjọba Tinubu, pàápàá lórí ìnira tó gba Nàìjíríà, tó sì jẹ́ pé wọ́n ti múra wọ́n sì ti ń kó àwọn èèyàn jọ fún ìwọ́de náà, èyí tó ti ń dá ìbẹ̀rù bojo sílẹ̀ débi pé àwọn ìjọba àpapọ̀ ti ń sáré ṣèpàdé pàjáwìrì, bẹ́ẹ̀ ni àwọn agbófinró àwọn náà ti ń ṣe ìpàdé oríṣiríṣi. Ṣá o, níṣe ni ọ̀kan lára àwọn àáfàá pàtàkì nílẹ̀ haúsá tó fi àṣírí náà pamọ́ sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ jẹ́ kó di mọ̀ pé owó tabua kan tó jẹ́ owó dọ́là ilẹ̀ òkèrè ó dé sọ́wọ́ àwọn gbajúmọ̀ àáfàá kan láti iléeṣẹ́ ààrẹ lọ́sẹ̀ tó kọjá. Bẹ́ẹ̀ ni wọ́n ní iṣẹ́ tó gbé fáwọn àáfàá náà ni pé nítorí pé àwọn haúsá àwọn àáfàá iná máa ń gbọ́rọ̀ sí lẹ́nu ibi tán bá nìkan lọ́nà máa ń lọ, tó sì mọ̀ pé bí ìwọ́de bá fi lágbára jù nílẹ̀ haúsá ó lè ba ojú ìjọba jẹ́. Èyí ni wọ́n fi ní kí àwọn àáfàá náà kan máa ṣe wàásí, pàápàá lásìkò kútúbà ìyún wàásù ọjọ́ Jímọ̀ wọn fún àwọn ọ̀dọ́ pé àràmù ìyún èèwọ̀ ìwọ́de jẹ́ láti tako àwọn ìjọba nínú ìsìláàmù, àti pé káwọn ọ̀dọ́ kan má ṣe jáde ṣe ìwọ́de náà. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wá gbọ́ pé tó dìjà ni pé owó náà dé ọ̀dọ̀ àwọn àáfàá kan, èyí ló sì fa ìbínú tó fi ń takora wọn. Kódà a gbọ́ pé àwọn àáfàá kan ti wá bẹ̀rẹ̀ sí ní máa jáde báyìí, àwọn náà ṣe wàásù pé bó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ ni àwọn àáfàá tó ti bẹ̀rẹ̀ ìwàásù pé ìwọ́de tako ìjọba ó ní èèwọ̀ ní nínú ìsìláàmù, ṣùgbọ́n táwọn náà sọ pé ìjọba democracy gan ìyún ìta ń ṣe lórílẹ̀‐èdè yìí, ìsìláàmù náà faramọ́ èèwọ̀ nínú ìsìláàmù. Ìpè bí àwọn kan bá sọ fún wọn pé ìwọ́de ó jẹ́ èèwọ̀, àjẹ́ pé kán sọ fáwọn náà pé kí ló dé tẹ̀ ń ṣe àtìlẹ́yìn fún ìjọba democracy tí ìsìláàmù pè lé èèwọ̀ náà, tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ni wọ́n ló ń dá wàhálà lẹ̀ nílẹ̀ haúsá láàrin àwọn àáfàá báyìí o, tó ń fà láàrin ara wọn, tó sì jẹ́ pé nítorí owó rọ̀gùrọ̀gù tí wọ́n ní owó dọ́là ní tán gbà láti Àbújá ni ló ń fa wàhálà yìí.